ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́ o, ẹ káàárọ̀, ẹ káàsán, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò mà nídìí, bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́, ẹ wá nínú ń gbé sọnù bí òṣèbí ọmọ. Gbogbo ọmọ Yorùbá, ǹjẹ́ ẹ ti gbọ́ fáńfàní ìwọ tó ò bá gbọ́ tó ò bá mọ̀ ẹ gbọ́, àwọn Fúlàní mà ti sọ̀rọ̀ o, wọ́n ti sọ̀rọ̀, wọ́n níṣẹ́ ẹ fẹ́ gbọ́, àwa ò sí, àwa ò lọ́wọ́, kò kàn wá ní ìṣẹ̀lẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ èyí tó sọ pé ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Benue. Fúlàní náà wọn ò lọ́wọ́ sí o, Fúlàní ní kì í ṣe àwọn làwọn wà nídìí gbogbo bí wọ́n ṣe ń pa àwọn èèyàn ní ìlú Benue. Ó ga o, ẹ jọ̀ọ́ tí Fúlàní bá sọ pé òun ò lọ́wọ́ sí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn táwọn agbésùnmọ̀mí ṣe iṣẹ́ láabi nílùú Benue, àbí táwa tún ni, torí nígbà tí ẹ tó wọ́n sọ pé hunter ni, tí gbogbo wa dẹ̀ mọ̀ pé Fúlàní ni wọ́n wá ń sọ Fúlàní hunter, a mọ̀ pé àwọn agbésùnmọ̀mí ni wọ́n. Now wọ́n ti sọ̀rọ̀ wọn láwọn mọ̀ kankan nípa ẹ̀, ta ló sọ yìí di mímọ̀? Chairman fún àwọn Miyetti Allah, ìyẹn Miyetti Allah Cattle Breeders Association, bẹ́ẹ̀ ni tí gbogbo èèyàn mọ̀ sí Mohammed Ritsu, ó mà ti kó gbogbo àwọn ọmọ Fúlàní tákété o pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tó sọ wípé ṣé ẹ fẹ́ gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Benue South Senatorial District. Ó ní ẹ wo, àwa ò mọ̀ kankan nípa insecurity èyí tó ṣẹlẹ̀ ní Benue o, bẹ́ẹ̀ ni àwa ò mọ̀ kankan tó ṣẹlẹ̀ níbẹ̀ rárá, kò kàn wá. Ritsu ti fi ìrònú hàn, kódà ó sọ tìyanu látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé àwọn agbésùnmọ̀mí ni wọ́n ba ilẹ̀ jẹ́, ni wọ́n ń jíni gbé, ni wọ́n ṣe bó ṣe wù wọ́n. Ló bá ní irọ́ o, kò kí ń ṣe àwọn, ó ní tí wọ́n ọ̀tọ̀. Kódà níbi tó bá dé, Miyetti Allah ti tẹ̀síwájú, ó ní ṣé ẹ fẹ́ gbọ́ níbi tí ó dá òun lójú dé pé àwọn ènìyàn wọn kọ́, ó ti ní òun ti lọ ṣe ìpàdé pẹ̀lú àwọn traditional rulers ní ìlú Òpùtó, olóhùn ti lọ Òtùpó, olóhùn ti lọ síbẹ̀ ní ìlú Òtùpó, bóun ti lọ bá wọn, òun ti lọ fún peace meeting látẹnu agbésùnmọ̀mí. Ó ní kódà níbi tó ti ṣe dé, òun tún ní ìpàdé pẹ̀lú àwọn ọ̀dọ́ ọbẹ̀ wípé ṣé ẹ fẹ́ gbọ́, àjọ máa pawọ́pọ̀ láti mú àwọn tí wọ́n bá ṣiṣẹ́ láabi. Ẹ tún ti lọ gbà. Ó ní we will join in the fight. Ó lájọ máa pawọ́pọ̀ ni o láti mú àwọn tó ṣiṣẹ́ láabi, nítorí pé I believe there will be no hiding place for criminal. Ó lóun gbàgbọ́ kò síbi tí wọ́n lè sá lọ, ọwọ́ ìjà wọn máa tó wọn. Fúdí èyí, òun bẹ gbogbo àwọn Òtùpó àti chairman o àti gbogbo security agents wípé kó gbà wọ́n láàyè láti parapọ̀ fún peace committee, to form a peace committee. Agbésùnmọ̀mí fẹ́ máa ṣe pàdé láàrin àwọn èèyàn. Ṣé ẹ rí i pé ogun ti wọlé? Bẹ́ẹ̀ ni ogun ti wọlé o, tẹ́ ẹ̀ bá múra. Ṣé rí tó bá gbé gbogbo owó ilé wá sílẹ̀ Yorùbá ẹ ronú o, bẹ́ẹ̀ ni ẹ ronú, nítorí tẹ́ ẹ bá gbarú eléyìí láàyè, wọ́n ti gbèrú wá látẹ̀yìn tá ò tètè mọ̀. Torí ẹ̀ la ṣe pariwo pé ọmọ Yorùbá ẹ má gbà fún wọn, bẹ́ẹ̀ ni ẹ má gbà fáwọn ará bíi wọn lóòótọ́ lẹ́nu, kò sóòótọ́ gidi báyìí lẹ́nu wọn bó tilẹ̀ wù kó mọ. Ẹ̀yin náà gbọ́, Miyetti Allah ní pé kò sí tó pé àwọn ò lọ́wọ́ sí ìpànìyàn pẹ̀lú wàhálà tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ṣé táwa ló wá lọ́wọ́ sí? Ọmọ Yorùbá ẹja ronú wa, Yorùbá nation la fẹ́, bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ẹja ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn jọ, ẹja gbọ́ tí àwọn ènìyàn sọ, Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ yóò wá ó ní ṣé ẹ fẹ́ gbọ́, ṣe rí ìjọba Nàìjíríà ó jẹ́ kó declare state of emergency lórí àwọn Fúlàní dáràndáràn yìí. Ó yẹ kó declare state of emergency ni o, pẹ̀lú gbogbo ìwà ìdọ̀tí, ìwà àìṣeégbọ́,
èyí tí wọ́n ń wù lórí ilẹ̀ wa ó jẹ́ kó declare state of emergency lé wọn lérí tàbí ká tún ṣe báyìí bẹ́ẹ̀ nìkan ní ṣe ló yẹ kó declare war ogun ni o against Fúlàní kó wá dàbí Fúlàní must go kó declare war against wọn bóyá yẹn ló máa pay torí ìgbà tí olórí Miyetti Allah ti jáde tó sọ pé àwọn kì í ṣe àwọn ó dáa ṣé ká pe àwọn eléyìí ní Fúlàní hunter mo fẹ́ béèrè ni o ṣé ká pè wọ́n ní Fúlàní hunter ẹ wo ẹ̀yin ará Benue ẹ̀yin ará Òtùpó ẹ má gọra yín ẹ má lọ gọra yín tẹ́ ẹ bá gọra yín wọ́n á gbèrú yín látẹ̀yìn tó túmọ̀ sí pé tẹ́ ẹ bá fàyè gbà wọ́n ará bíi láti fọ́ọ̀mù peace committee láti fọ́ọ̀mù tíìmù kan pẹ̀lú yín láti wá àti dìde ìgéṣì àwọn tó ń pa yín ṣé ẹ mọ̀ pé ẹ ti fi ọmọ àparò sábẹ́gbìkà ẹ mọ̀ pé ẹ ti ṣígun fúnra yín ni ó tán fún yín nìyẹn o bẹ́ẹ̀ ni kọjọ́ kọ́ wa onítọ́ bá gbà wọ́n láàyè kọ́ fọ́ọ̀mù security kankan pẹ̀lú àwọn agbésùnmọ̀mí ó tán nìyẹn o gbogbo ọ̀dọ́ ilẹ̀ yẹn wọ́n gbà pé àwọn ti lọ bẹ́ẹ̀ ni kọ́ gbà pé àwọn ti lọ nítorí ẹ fọ́ọ̀mù mítì pẹ̀lú agbésùnmọ̀mí ó tán bẹ́ẹ̀ ni kọjọ́ kọ́ wa ó ń sọ fún wa pé tẹ́ ẹ bá lọ gbà kí Fúlàní ṣe bẹ́ẹ̀ ẹ lọ nílẹ̀ yìí nìyẹn ẹ jọ àsìkò ti tó láti declare war against agbésùnmọ̀mí torí bí kì í bá ṣe bẹ́ẹ̀ nígbà tí Miyetti Allah sọ pé àwọn kọ́ táwa ló wá pa àwọn ènìyàn wa ta ló ń pa àwọn innocent Nigeria tó fi màálùú ṣiṣẹ́ láàbí tó fi bojú àbí ṣé ọlọ́ invite àwọn yẹn náà lọ́tọ̀ ni ẹ wo gbogbo ọmọ Yorùbá security alert lélẹ̀ ẹ̀yọ́ balẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ kó máa pọ̀ létí yín o ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ̀yin balẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ kó máa ríngì bẹ́ẹ̀lì létí yín o ṣe ríru ọgbọ́n wèrè tó gbé wá sí Benue ẹ máa fura kó má lòrú ẹ̀ fún yín nílẹ̀ Yorùbá kó má sọ fún yín pé àwọn fẹ́ fi fọ́ọ̀mù kinní kan ẹ wo irọ́ ni o irọ́ ni bẹ́ẹ̀ ni kọjá kọjá pé òun máa blame àwọn ọ̀dọ́ Benue báwo lọ́ ṣe máa káwọ́rọ̀ tí wọ́n á máa wò tó dẹ̀ jẹ́ pé àwọn olórí gòrí ìkọ̀kọ̀ ṣe sí wọn ò dẹ̀ gbé ìgbésẹ̀ láti lé àwọn Fúlàní padà sílẹ̀ ọ̀yà wọn náà níbi tí wọ́n bìlọ́ọ̀gì sí ọmọ Yorùbá ẹ bá wa bó ẹ tí ẹ kò lọ fà ẹ like ẹ subscribe ẹ share ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwó èèyàn lọ́tún lọ́sí pé Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ la fi sọ pé àwọn máa bẹ ọ̀bí ẹni bẹ ṣe àtẹ́lẹsẹ̀ yóò má bẹ náà gbogbo ẹ̀ tó bá láòdìdé ó mà láòdìdé bá God bless Yorùbá Nation ó dàbọ̀.